sóhun tá a lè fún Ọlọ́run. Tá bá sọ pé gbéga ó ti ga tẹ́lẹ̀. Tá bá ló tóbi lọ́ba òun nìkan ṣoṣo náà lọ́ba. Ṣùgbọ́n láti inú ọkàn rẹ wá mo fẹ́ kó jẹ́ kájọ yin Ọlọ́run kájọ gbé Ọlọ́run ga. Kó rántí ọjọ́ kan tó kù ẹ̀kú Ọlọ́run. Tó o bá rántí gbogbo rẹ tọ́lọ́run ṣe fún ẹ, rántí ọjọ́ kan ṣoṣo tó kù ẹ̀kú tani tó kù ẹ̀kú Ọlọ́run. Tí ò sí ẹni tó lè bẹ̀rẹ̀ ṣe tó yẹ kó òun nìkan náà ló ń képe tó dẹ̀ dẹ̀ ló. Torí náà kò yẹ kó o yọ ọmọra mú orin jẹ. Mo fẹ́ ká gbé wa sókè kájọ yin Ọlọ́run. Torí olórin ẹni bàbá aláàánú mi ẹ̀ ṣe ọjọ́ yẹn. Bàbá aláàánú ẹ̀ ṣe ọjọ́ yẹn. Tó o bá yin Ọlọ́run ṣe ló yẹ agbára mú orin jẹ. Ọjọ́ yẹn tí mò ń sọ lọ́jọ́ tí ò síbi tó o máa yà sí. Ọjọ́ yẹn tí mò ń sọ lọ́jọ́ tí ẹbí àtàrà ti dúró láti dójú tì ẹ́. Ọjọ́ yẹn tí mò ń sọ nípa rẹ̀ lọ́jọ́ tó ń sọ pé kò tọ́ ṣèbí Ọlọ́run lọ́lọ́run. Ọjọ́ yẹn tí mò ń sọ ni ọjọ́ tó jẹ́ wípé nígbà tí wọ́n mú ọmọ bó ṣe máa ṣe Ọlọ́run yọ sí ẹni ọ̀nà ìyanu. Ọjọ́ yẹn lọ́jọ́ tí mò ń sọ lọ́jọ́ ìgbà tó jẹ́ wípé wọ́n retí wípé ẹ̀ẹ́dẹ́gbẹ́ dúró dé ó máa ṣẹ̀ sí Ọlọ́run ò jẹ́ kó ṣẹ̀ sí. Bàbá aláàánú mi ẹ̀ ṣe ọdún rẹ̀. Bàbá aláàánú kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ṣe ta ni tó bá travel Èkó ló lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ní Amẹ́ríkà. Wọ́n ní ẹ̀ ṣe ta ni tó bá gbọ́ kó ó yàgbẹ́ ní kò lè bímọ lójú wọn bímọ. Wọ́n ní ẹ̀ ṣe ta ni ẹ̀fí ilẹ̀ iye tó bá sọ́kọ̀ yóò ní láríláyé òpèlè tó máa ní lárí lójú wọn ó ṣe kí ni onílárí ó yẹ kó lórí Ọlọ́run. Bàbá aláàánú mi ẹ̀ ṣe ọjọ́ yẹn. Bàbá aláàánú ẹ̀ ṣe ọjọ́ yẹn. Ìwé ni àbábà káfíńrà àtùpà. Obìnrin tó ń jí tọ́lá wò. Ojú ẹ̀ ló ná yìí bó ọdún ẹ̀ bó lọ́wọ́ wọ́n lè mọ̀ torí bó ojú ẹ̀ ṣe kéde ojú ẹ̀ ná. Bó ojú ẹ̀ jẹ́ ọ̀nà sùn. Ẹni tó bá rí ẹ̀ á tún máa fọ́ láti ẹ̀ dáná torí wọ́n dáwọ́ pẹ̀lú inú ayé ẹ̀. Bàbá aláàánú mi ẹ̀ ṣe ọjọ́ yẹn o. Bàbá aláàánú mi ẹ̀ ṣe ọjọ́ yẹn. Torí bẹ́ẹ̀ nígbà tí ayé rò pé títọ́ tí kò sálà máa rò kó fún mi. Ọlọ́run àánú kò dojú tì mí rárá. Bàbá aláàánú ẹ̀ ṣe ọjọ́ yẹn. Àwọn kan tí ìmọ̀ bó ṣe ń yin Ọlọ́run. Tó wá tún yin Ọlọ́run dáadáa. Ọ̀bẹ tún ó tún kọjọ̀gbọ̀n. Lẹ́yìn tí sọ pé Olúwa pa ó ti kọjọ̀gbọ̀n. Bíbélì sọ wípé Dáfídì yin Ọlọ́run. Míkálì ọ̀sà jáde nú ẹnu rẹ̀. Bíbélì sọ pé ó kẹ́gàn rẹ̀ ní ọkàn rẹ̀. Ó bẹ̀ yàgò kò bínú. Torí pé ó kẹ́gàn tó yin Ọlọ́run. Ìwọ náà yin Ọlọ́run dáadáa kó bá ẹ máa lè kàgbá kọ̀ lọ́lẹ́rìí. Wọ́n ní nígbà tí ayé rò pé ti tán. Kí kò sálà máa rò kó fún ẹ. Dádì, Ọlọ́run àánú kò dojú tì ẹ́ rárá. Bàbá aláàánú ẹ̀ ṣe ọjọ́ yẹn. Ayé mẹ́ta bẹ̀rẹ̀ wọ́n ní ká fa ìdè yìí já Ọlọ́run ní ògbà fún wọn. Àwọn kan retí ikú ọkú ìyẹn ní Olódùmarè ló fi fún ẹ. Àwọn kan tọ̀ ògo Ọlọ́run bá padà sínú ayé ẹ. Àwọn kan fẹ́rẹ̀ ẹ́ sílẹ̀ síbẹ̀síbẹ̀ Olúwa gbé ọ̀gá lójoojúmọ́ yẹ kó yí bàbá. Wọ́n retí kó o ní tìjú, wọ́n fẹ́ jẹ́ kójú tì ẹ́, wọ́n fẹ́ kọ́ ta yẹ ẹ́. Ẹlẹ́dùnmarè ò gbà fún wọn, ó dọ̀ kú ẹmú, òkú kọ́ ẹlẹ́yà, òsọnù máyé lára, òsì nínú ìdè, òsì nínú ìbànújẹ́, ojú rẹ̀ fọ́, etí rẹ̀ òbí, ọmọ rẹ̀ òkú kó jìjì, wọ́n bẹ̀ gbẹ̀rẹ̀ sí ọlọ́dún. Bàbá aláàánú yìí rẹ̀ ṣe ọjọ́ yẹn o. Èrò wo ni wípé ká fa ìdè ìjà? Èrò wo ni wípé kìkì àjàrà wọ́wé? Ìgbà tí ẹ̀dá mi ò gbà, wọ́n pòwe fún mi wípé
Gloria